tó lónìí ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ẹ kú ilé báyìí òun là ń kí aráalé, ẹ káàbọ̀ ń là ń kí èrò ọ̀nà. Bó bá péjọ́ méjì mẹ́ta tá a ti ríra ẹni, ṣàlàáfíà ni ńlá máa ń kíra ẹni ní ilẹ̀ Yorùbá. Lónìí a kí yín káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá èyí tí ó jẹ́ lẹ́tà àkọ́kọ́ nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. A ni orúkọ lẹ́tà yìí, A ni a máa ń pè é. A yìí ó jẹ́ lẹ́tà àkọ́kọ́ nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí ó jẹ́ fáwẹ́lì pọ́nbélé tí ó lè gba àmì ohùn lórí tí ó sì lè ṣiṣẹ́ sílébù. Lẹ́tà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú èdè Yorùbá, a máa wà láàárín. Bákan náà ni lẹ́tà yìí lè gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá nítorí pé fáwẹ́lì pọ́nbélé ni. Ṣé wá rí lẹ́tà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, inú onírúurú ọ̀rọ̀ òun láti lè bá lẹ́tà náà pàdé. Àwọn ọ̀rọ̀ bíi ajá, àga, agbọ̀n, àgbọn, agbọ́n, adé, àdá, alákàn, àkìtàn. Bákan náà nínú onírúurú ọ̀rọ̀ mìíràn ni a tún ti lè bá lẹ́tà yìí pàdé. Kò ń ṣe àwọn tí a dárúkọ yìí nìkan ni a ti lè bá lẹ́tà A pàdé. A lè bá pàdé lónírúurú àwọn ọ̀rọ̀ mìíràn nínú èdè Yorùbá. Kí là ń sọ látòní? Ohun tí à ń wí ni pé lẹ́tà àkọ́kọ́ nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá ni A. A máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀, a máa wà láàárín, a sì máa gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Ó lè gba àmì ohùn lórí, ó sì lè ṣiṣẹ́ sílébù. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Kì í dùn kó pọ̀, ṣókí báyìí ni Yorùbá pè ní ọbẹ̀ oge. Ǹjẹ́ ẹ̀yin wá fẹ́ kọ́ èdè Yorùbá? Ẹ darapọ̀ mọ́ wa lórí àwọn ayélujára wa lóríṣiríṣi. Ẹ tẹ̀lé wa lórí Instagram @yorubaclinic. Tó bá jẹ́ lórí Twitter ní yorubaclinic níbẹ̀ la wà. Tó bá jẹ́ lórí Facebook @yorubaclinic náà là ń lò. Bí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí YouTube Yorubaclinic TV òun là ń lò. Lórí ẹ̀rọ ayélujára wa www.yorubaclinic.com ni ẹ lè ti gbé kọ́ èdè Yorùbá tí ẹ sì lè bá àwọn ẹ̀kọ́ onírúurú pàdé. Ó wúlò fún yín, ó wúlò fáwọn ọmọ yín tó fẹ́ ṣiṣẹ́ àmúrelé wọn nínú èdè Yorùbá. Ǹjẹ́ kó tó di ìgbà míì tá a máa mú àkọ̀tun ẹ̀kọ́ èdè Yorùbá wá fún yín, èmi Ọlárewájú Àyìndé Ọláìyá wípé kí ẹ wà ní àlàáfíà.